ìjọba Ọ̀yọ́ ń fi ìyà jẹ wá, oúnjẹ wa kò ṣeé fojú rí. Àwọn akẹ́kọ̀ọ́ tó ní ìpèníjà ojú ṣe ìwọ́de. Àwọn ọmọ ilé ẹ̀kọ́ Ọmọyẹni tó wà ní agbègbè Oríta Apẹ̀rin ní ìlú Ìbàdàn ti ṣe ìwọ́de láti fi àìdùnnú wọn hàn sí bí àwọn ọ̀gá ilé ẹ̀kọ́ náà àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kò ṣe mú ìgbáyégbádùn wọn ní òkúnkúndùn. Àwọn ọmọ ilé ẹ̀kọ́ náà tó jẹ́ àwọn akẹ́kọ̀ọ́ tó ní ìpèníjà ojú ṣàlàyé pé òpópónà tó wọ àwọn yàrá iléègbé àti ilé ẹ̀kọ́ wọn kò dára rárá, pàápàá jùlọ pẹ̀lú irú ìpèníjà tí àwọn ní. Wọ́n tẹ̀síwájú pé níṣe ni àwọn oúnjẹ tí wọ́n fún àwọn kò bójúmu nítorí ògì, ẹ̀bà àti spaghetti nìkan làwọn ń jẹ lójoojúmọ́. Lọ́pọ̀ ìgbà sì ni oúnjẹ náà kò tó àwọn. Àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ Ọmọyẹni tẹ̀síwájú pé àwọn yàrá iléègbé tó wà nínú ọgbà ilé ẹ̀kọ́ náà kò bójúmu, tí àyíká ilé ẹ̀kọ́ ọ̀hún sì burú jọjọ. Àwọn ọmọ ilé ẹ̀kọ́ náà ló bẹ̀rẹ̀ ìwọ́de ọ̀hún ní nǹkan bíi aago 9:30 àárọ̀ ọjọ́ Ìṣẹ́gun ni wọ́n gbé ìfẹ̀hónúhàn náà lọ ságbègbè Oríta Apẹ̀rin ní ìlú Ìbàdàn. Ọ̀kan lára àwọn ọmọ tó ní ìpèníjà ojú náà, Muhiz, ní ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ń fi ẹ̀tọ́ àwọn dùn àwọn nítorí wọ́n fàyè gbà kí àwọn akẹ́kọ̀ọ́ tó ṣẹ̀ṣẹ̀ wọ ìpele kìíní JSS 1 máa gbé nínú ọgbà ilé ẹ̀kọ́ lọ́nà àtilé àwọn tó ti wà níbẹ̀ tẹ́lẹ̀ kúrò. Àwọn akẹ́kọ̀ọ́ tó ní ìpèníjà ojú ní ilé ẹ̀kọ́ Ọmọyẹni wá nàka àléébù sí amòfin Ayọ̀délé Adékànbí tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ yàn láti rí sí ìgbáyégbádùn àwọn àkàndá ẹ̀dá ní ìpínlẹ̀ náà. Wọ́n ní Adékànbí kò ṣe iṣẹ́ rẹ̀ bó ṣe yẹ nítorí ọ̀pọ̀ lẹ́tà ni àwọn ti kọ ránṣẹ́ ṣáájú ìfẹ̀hónúhàn tí wọ́n gùn lé láì rí èsì kankan gbà. Wọ́n wá ṣèlérí láti tẹ̀síwájú nínú ìfẹ̀hónúhàn ọ̀hún títí di ìgbà tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò fi ṣe ohun tó yẹ. Nígbà tó ń fèsì lórí ìfẹ̀hónúhàn ọ̀hún, àwọn akẹ́kọ̀ọ́ náà àti àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn án, Adékànbí ní òótọ́ ni pé oúnjẹ wọn kò dára, àmọ́ ìjọba máa sa ipá wa láti mú inú wọn dùn. Amòfin Ayọ̀délé Adékànbí rọ àwọn olùfẹ̀hónúhàn náà láti padà sí yàrá ìkàwé wọn. Nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀, Adékànbí ní ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò ṣe àmójútó ìpèsè oúnjẹ tó dára fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ Ọmọyẹni àti pé àwọn ọmọ ilé ẹ̀kọ́ náà kankan kò ní fi yàrá iléègbé wọn sílẹ̀. Ó tẹ̀síwájú pé kò tíì ju ọdún méjì tí òun dé ipò, àmọ́ wọn ò tí ì rí sí ìdàgbàsókè àwọn èèyàn tó ní ìpèníjà ojú pẹ̀lú ìpèsè ìjọba fún wọn. Ó ní lóòótọ́ ni pé oúnjẹ wọn kò dára tó bó ṣe yẹ, ṣùgbọ́n òun yóò gbé ìgbésẹ̀ láti gba àwọn tí yóò máa dáná aládùn tó sì dára fún àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún. Ẹ ṣeun tẹ́ ń tẹ́tí sí ìkànnì Jígí Alára, à ń bọ̀ láìpẹ́. Òrìṣà nílùú òrìṣà nílùú ẹ má fojú di àdánù òrìṣà nílùú sinimá titun ìlú ó ti jáde wá lórí YouTube. Ìkànnì Jígí Alára TV 24 lẹ ó ti rí wo àwòtún òní iṣẹ́ ńlá yìí. Sinimá titun ìlú multi-billion naira project méjì yóò lágbára. Òrìṣà nílùú tó mú bá kì í ṣọjọ́ gba tó ń ṣàwòrán gidi. Ìlú ní ṣàtọ́kùn eégún, ìlú ní ṣàtọ́kùn ṣá. Ìlú ní ìlú sí ẹ̀sìn máa yàn gàlú ìlú tó kọ̀ fọ́ agbára. O lè jẹ́ láì ṣépè fún yàn ni. Wọ́n ló dúró lóko. Ọ̀bẹ̀rẹ̀ lóko. Ọ̀bẹ̀rẹ̀ ìdíje àkókò lójú tó kó adébáfún àjùmọ̀lá gbẹ̀nà tí ó dolóko láì bá tán. Sinimá tó gbà padà búyọ tó gbà padà gbà. Ó fún lọ́nà láfojú ó yà gbẹ̀gẹ̀dẹ̀. Ìwọ̀nba ni yẹn ń gbóná mọ́ láì ṣọ́ka. Olówó ayé ẹ̀rọ ra lànà kókó fẹ́fẹ́. Káyọ̀ ọmọ tìbí ọmọ mú wa ni o. Sinimá ti tó ìlú. Ká tó parí ẹ̀ ní lókèsọ̀n lójú rí tó. Ẹ̀gá tá a sọ fún yẹ. Owó gbowó là ná lórí ẹ̀. Adé ọmọ Bánkọ́lé. Aláṣẹ àbúrò darí ilé iṣẹ́ Jígí Alára ẹlẹ́kẹ̀rìndínlógún ní
ni executive producer pẹ̀lú co-producer yèyé rosodika níyà adédayọ̀ age pẹ̀lú adébáyọ̀ jẹ̀lílì piccolo ló direct yẹ starring akin lewis yèyé rosodika taofik adéwálé dìgbòlùjà babatunde bangbọdẹ fọkọkọ taofik salami mondusi òkìkí ọ̀sìn jọmọlẹ̀ ìyàkú ègbé john odika ológbòjò muromúbọ̀làwà tọwọ́ ń dùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá ńlá ìta àgbẹ̀ àkọlé ẹ̀ ní ìlú subtitled in English apá kìíní ẹ̀ máa jáde kásàgbà sórí YouTube lọ́jọ́ Wednesday September 24 ọdún yìí nígbà tá apá kejì ẹ̀ máa jáde lọ́jọ́ Friday October 24 ọdún yìí bákan náà ẹ̀kúnkún mẹ́rin tẹ̀ ní ìkànnì Jíjí Alára /Brazil TV ilé ara nínú Jíjí Alára ojúmọ́ kan ara kan ni gbogbo bá ṣe ń jí dára ara la fi ń ṣe sinimá tuntun ìlú lélẹ́yìí o ẹ̀ subscribe sórí Jíjí Alára kẹrìnlélógún kẹrìnrán wo iṣẹ́ bàbá iṣẹ́ ni àwọn òjúwò ni ẹ gbà bẹ́ẹ̀. ẹ káàbọ̀ padà láti ẹ̀ka ìpolówó ẹ ṣeun tẹ́ ń tẹ̀lé ìkànnì Jíjí Alára èyí ni ìròyìn tó kàn. Olúmirìn omi tí ọmọ Odùduwà ṣàwárí lọ́dún 1140 AD ní Ẹ̀rìn Ìjẹ̀ṣà tó ń ṣe ìwòsàn fáráàlú. Ǹjẹ́ o ti gbọ́ nípa omi kan tó ń sàn láti inú àpáta láti òkè wá tó wà ní ìlú Ẹ̀rìn Ìjẹ̀ṣà ní ìpínlẹ̀ Ọ̀ṣun? Omi yìí ni ìtàn sọ pé àwọn èèyàn agbègbè náà kọ́kọ́ ṣàwárí lọ́dún 1140 AD. Lónìí, ibùdó omi náà ti di ibùdó ìgbafẹ́ fún ọ̀pọ̀ àwọn èèyàn káàkiri ilẹ̀ Yorùbá àti ní Nàìjíríà. Ọ̀ṣẹ́wà Kẹ́hìndé tó jẹ́ onímọ̀ nípa omi náà tó mú ikọ̀ wa lọ síbẹ̀ sọ fún iléeṣẹ́ ìròyìn Yorùbá pé omi náà ni ọ̀pọ̀ àwọn èèyàn agbègbè náà mu. Kódà omi ọ̀hún máa ń ṣe ìwòsàn fún ẹnikẹ́ni tó bá ní ìgbàgbọ́ nínú rẹ̀. Nígbà tí a dé ibùdó tí omi náà wà, òǹpìtàn rẹ̀ fi eré ìkòkò kan hàn wá èyí tó ṣàfihàn ibi tí omi náà ti ń sàn wá, àmọ́ ní ibi tí orísun omi ọ̀hún wà jìnnà ló jẹ́ kí àwọn aláṣẹ mọ eré ìkòkò ọ̀hún láti ṣàpèjúwe rẹ̀. Ó ní ọ̀kan lára àwọn ọmọ bàbá Odùduwà tí a pè ní yèyé ayé. Nígbà tí bàbá Odùduwà wàjà, yèyé ayé tọ̀ Ifá lọ. Ifá ní ìrìn àjò tí yèyé ayé fẹ́ rìn náà yóò gbà ní ọjọ́ 17. Ọdẹ tó tẹ̀lé yèyé ayé wa láti Ilé Ifẹ̀ tí à ń pè ní Apọ́njú Àbẹ́là ṣe ọdẹ wa ó rin inú igbó káàkiri orí omi tó ń jábọ́ lára àpáta. Ó ní òun rí Olúwa Ìmírìn. Nígbà tí ayé ọ̀làjú dé, Olúwa Ìmírìn ni tí wọ́n sọ di Olúmirìn. Ọ̀gbẹ́ni Kẹ́hìndé sọ fún wa pé ọdún 1957 ni ìjọba fa omi ọ̀hún láti ibi tó wà lọ sí inú ìlú Ẹ̀rìn Ìjẹ̀ṣà. Omi náà ni wọ́n sì mú títí di òní yìí. Yàtọ̀ sí pé wọ́n mú, ó ní àpáta náà sọ síwájú sí i pé omi ọ̀hún náà ń ṣe ìwòsàn. Gẹ́gẹ́ bó ṣe sọ, ẹnikẹ́ni tó bá ní àwọn àìsàn bíi inú rírun, orí fífọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yóò rí ìwòsàn tó bá mu omi náà pẹ̀lú ìgbàgbọ́. Fún àwọn tí kì í ṣe ọmọ ìlú Ẹ̀rìn Ìjẹ̀ṣà, ohun ìgbafẹ́ ni omi náà jẹ́ fún wọn. Kẹ́hìndé parí ọ̀rọ̀ rẹ̀ pé gbogbo àwọn arìnrìn-àjò afẹ́ tó máa ń lọ sídìí omi Olúmirìn ló padà sílé wọn pẹ̀lú ayọ̀ àti àlàáfíà, àti pé irọ́ ni ìròyìn kan tó ní òyìnbó kan tó lọ síbẹ̀ pàdánù ẹ̀mí rẹ̀ o. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimat ló ti ń jábọ̀ ìròyìn. Amóhùnmáwòrán kan àtàtà tí aráyé gbọ́. Jíjí Alára TV ni wọ́n sọ. Ení, èjì, ẹ̀ta, ẹ̀rin, àrún, ẹ̀fà, èje, Jíjí Alára. Sinimá méje tó lóyin ládùn. Sinimá titun méje la gbé jáde. Láti Jíjí Alára. Jíjí Alára lórí YouTube. Àwọn sinimá yẹn rèé o. Ìlú ní àkọ́kọ́. Òkúta péré lẹ́lẹ́kejì. Àjẹ́ tó pọ̀ máa wo lẹ́lẹ́kẹta. Òpin ọ̀rọ̀ lẹ́lẹ́kẹrin. Ọba làkọ́lé ìkarùn-ún. Àfojúdi lẹ́lẹ́kẹfà. Àjíkẹ́ ẹlẹ́kọ̀ọ́ ní keje o. Jíjí Alára ti gbé jáde kàṣàgbà o. Lórí YouTube ẹ ó ti wọ́.
àwọn akọkọlùkọ lóyin ládùn rọ wọn pàtòkè tilẹ̀ sinimá méje tá a gbé jáde rèé látọwọ́ dígí alára lórí YouTube. Ìlú làkọ́lé alákọ̀ọ́kọ́ jígí alára àti Rose Odika ní co-producer. Òkúta àpèrè lẹ́lẹ́ẹ̀kejì jígí alára gangan fúnra ẹ̀ ló producer. Àjẹtọ́pamọ́wò lẹ́lẹ́ẹ̀kẹta jígí alára àti lẹ́lọ́wọ́wà ní co-producer. Òpin ọ̀rọ̀ lẹ́lẹ́ẹ̀kẹrin Fatai Karim àti jígí alára ló jọ producer. Ọba lẹ́lẹ́ẹ̀karùn-ún Tampan Ìdó local government àti jígí alára ló jọ pawọ́pọ̀ láti ṣe. Àfojúdi lẹ́lẹ́ẹ̀kẹfà Latif Quadri àti jígí alára ní co-producer àti ẹ̀ náà. Àjíkẹ́ ẹlẹ́kọ̀ọ́ ní sinimá ẹlẹ́ẹ̀keje Unity Caucus àti jígí alára ní co-producer. Àwọn Nollywood superstars ló kópa nínú àwọn sinimá yìí. Ẹ máa gbádùn gbogbo àwọn sinimá méjèèje. Ìlú, Òkúta àpèrè, Àjẹtọ́pamọ́wò, Òpin ọ̀rọ̀, Ọba, Àfojúdi, Àjíkẹ́ ẹlẹ́kọ̀ọ́. Àwọn sinimá méjèèje yìí ní kẹ́ ló máa wò lórí YouTube tó jẹ́ ti dígí alára. Adéọmọdé ni executive producer àwọn sinimá wọ̀nyí. Kò sí àṣàdànù ń bẹ o. Ẹ kú ti mọ̀ pé gbogbo àwọn sinimá wa ló máa ń stand out yàtọ̀. Dígí alára ní kẹ́ subscribe sí o. Ẹ download, ẹ share, ẹ like. Tẹ́ ẹ bá ti ń wo gbogbo ẹ̀ lẹ́ ó gbà wípé ó kọjá àfẹnuròyìn. Dígí alára ni bàbá gbogbo wọn. Dígí alára ti gbé jáde kàṣàgbà o lórí YouTube ẹ̀ ó ti wọ́. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì jígí alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì jígí alára. Ìkànnì jígí alára. Jígí alára. Jígí alára. Jígí alára. Ìkànnì jígí alára 24 bàbá gbogbo.